àjọṣepọ̀ wo ló wà láàrin ẹ̀yin àti Alhaji Wasiu Ayinde Marshal K1? ìṣàjọṣepọ̀ rẹpẹtẹ torí nígbà tí Alhaji ní Síkírù Àyìndé Barrister tá a wà ní tirẹ̀ nípa ọ̀rọ̀ street yìí ìgbà yẹn ni Wasiu Ayinde ti wà pẹ̀lú wa tó dẹ̀ fani wípé àwọn àbúrò mi tó ń wà pẹ̀lú wa ọjọ́ máa ń kó iṣẹ́ ni bí èfi búkú omi ìbọ̀lẹ̀ kọ́ ló máa bọ̀ lẹ́ẹ̀jẹ̀ wọ́n mú Wasiu wá tó fi di ara wa láti gbà yẹn láti jọ dìkan náà kò dẹ̀ sí yàtọ̀ nínú gbogbo wa bí Wasiu ṣe jẹ́ mo ṣe dé ọ̀pọ̀ ìgbèrú tọ́lọ́ mi ṣe fún ọjọ́ máa bọ̀ lẹ́ẹ̀jẹ̀ Alhaji Wasiu Ayinde kọ́ṣẹ́ orin lẹ́yìn Alhaji Dr. Síkírù Àyìndé Barrister. àwọn náà ní ti kọ́kọ́ sọ̀rọ̀ ní bàtàbà ní kékeré owó ní tirẹ̀ ní Wasiu Ayinde ó ti jọ yọ ọ̀dọ̀ wa ló ti pick up tó dọ̀ pé iṣẹ́ òun lọ́mọ ẹ̀ kò ṣe gbogbo lẹ́yìn àkànṣe kéré gbogbo àwọn state boys tá a kọ àwọn ọ̀rẹ́ tó jẹ́ àwọn tó ń bá wa kó irinṣẹ́ torí ìpàṣẹ mọ́ni Wasiu Ayinde ló fi dọ́dọ̀ wa. Ipasẹ̀ àwọn ọ̀rẹ́ Wasiu Ayinde tó ń bá yín ṣiṣẹ́. ìkó wà nínú wọn rọ̀gbà ni wọ́n pè tí Wasiu Ayinde ti pàṣẹ lọ́dọ̀ àti tó dé àgbẹ̀mí wáyé àwọn ọmọdé sọ̀rọ̀ tẹ́kọ̀ọ́ tó ní nọ́mbà tó wà láàrin wa òun náà ṣe kéde ẹgbẹ́ ń pè lọ́nà torí àjọ máa ń lọ ẹ́bí ìgbé àkọ́kọ́ tẹ́lẹ̀ tó lọ́ọ́ mọ́lẹ̀ ti pé téèyàn àkọ́gbẹ́ kádàrá láwọn akàǹkà ẹgbẹ́ ṣùkọ́ mi àwọn jù yín lọ ní kí ṣẹgbẹ́ Wasiu Ayinde kéré sí mi. ẹ̀yin ju Wasiu Ayinde lọ́jọ́ orí. tí n bá wò ó sáré ṣàṣàṣà iye tí àkọ́bù mi bóyá ní Wasiu Ayinde lè gbàgbé ó ní ìtọ́jú márùn-ún lọ́wọ́ bóyá ní wàláì ó kéré sí yín púpọ̀. ó kúrò lóde gbogbo ọlátọ́ náà ṣe fún ọlọ́run bá bàjẹ́ ọ̀mí torí kò rí ní kó fojú pa mí lórí ẹ̀gbọ́n mi kò ṣe ń pè mí nìyẹn ṣẹ́ntì rẹ̀ ẹni tó dùn mí lọ kò sáré máa pè mí lẹ́mọ̀ so respect tó fún mi dọ̀la nìyẹn kó ló máa bọ̀ lẹ́jẹ̀ láti lè wọ́n yẹn lọ́jọ́ tó lọ́ra tí tó lọ́ ṣe ń bà ṣe èmi náà ló ṣe fún ó fi ìdí àìmọ́lé tó fi hàn kò tó èrè tó wọ̀ ṣe tó wọ̀ tí ó wà Alhaji Síkírù tó wọ̀ sọ fún lójú ẹ̀ kó sọ fún lẹ́yìn ó fà ìrìn mo fẹ́ kẹ́ ẹ bá wa dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Sule Malaika. Sule Malaika ọmọ wa mi wá bí wa so ìkan náà jọ àti di ẹbí kan náà àwọn tó kù náà àìmọye pátápátá àìmọye bẹ́ẹ̀ ẹ̀ka wọn Pasuma ni gbogbo wọn pátápátá Òbésèrè ìjọba fi dúpẹ́ lọ́wọ́ pátápátá ní ọpẹ́ ní kò sẹ́ni ẹ dárúkọ wọn ní ìdá ẹni kọ́kọ́ kù ọdún tó mẹ́rin mẹ́ta gbogbo ní fújì pátápátá látòkè from A to Z lẹ́yìn ètò Síkírù Àyìndé Barrister gbogbo wọn ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó dàgbà síwájú kò ní padà sẹ́yìn àwọn náà dàgbà wá dòkú láti tóbi ànábì ẹ̀ máa dùn wá ayé